nínú tewétegbò kèrè mí kọ́ olúwa ló fi wọ́n kẹwàá oúnjẹ bíi idán títí wọnú egungun àtèso àtèpo ogi tí ń bẹ láàrin oko táwọn èèyàn kà sí ìrọ́kọ́ omi tí ń bẹ lára rẹ̀ ń jẹ́ fún wòsàn pàtàkì gbogbo ìgbà lónírúurú onírúurú àwọn àìsàn tó forí mú kò sínú omi pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa tewétegbò ní dáwọn lẹ́kùn táìsàn kẹsàn òsì ní gbérí mọ́ irúfẹ́ ewé kan ìwòsàn rẹpẹtẹ egbògi ìbílẹ̀ wa rèé látayébáyé ló ti wà bẹ́ẹ̀ gbàyí tó dán wò tewétegbò ìbílẹ̀ wa là ń wí tewétegbò ní ọ̀tàrí alákọ̀ọ́rí jáde nínú ara lára rẹ̀ á bá kún fókun àtọ̀pọ̀ àlàáfíà ọ̀rẹ́ wa má jẹ́ ń gbọ́ fọ́ọ̀mù wúlò rẹ̀ oògùn ìbílẹ̀ wa ni mò ń wí ọ̀kápá gbogbo òjòjò inú ara tewétegbò dé ìwòsàn tó dájú olùṣègùn àjàṣẹ́gun fún gbogbo àìsàn ara fẹ̀bí ṣòfò. ẹ káàárọ̀ ẹ káàsán òkè wa kú ìyẹ́lẹ̀ta o mo sì kí wa kú ìrọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ o ní gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi èmi ọmọ yín náà ni èmi àbúrò yín èmi ẹ̀gbọ́n yín níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi àìkéré amálẹ̀nẹta jùlọ ẹ̀yin ọmọ mi mo kí yín o ẹ wá nǹkan fìdílé tàbí kájọ fi ìdílé nǹkan kájọ gbọ́ ìwúlò àwọn ewé kan sí méjì tí mo fẹ́ júwe fún wa yìí mi ò ju ewé yìí síta fún ìpolongo nítorí kan ó lè wádọ̀ mi mo fi polongo rárá láti lè dẹ́kun sáré wá gbà tọ́pọ̀lọpọ̀ ti jì sí akoto gbèsè lọ́wọ́ àwọn alọ́nilọ́wọ́gbà èyí yóò jẹ́ ìwúlò fún tẹrútọmọ. Ní ilẹ̀ Yorùbá àwọn àgbàlagbà kálukú ló ní wọn àgbà fi ń jẹ̀kọ àbí ìwé lọ́wọ́ kò ní dáa kẹ́yìn ó fi 500 mílíọ̀nù kó fi rajà kọ́ wá kó dé ṣọ́ọ̀bù kọ́ pàṣẹ kalẹ̀ ẹni tọ́jà rẹ̀ ọ̀wọ́ 100 àpò bí ti ń pa lógúnlógún bẹ́ẹ̀ ni ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n kò ní dáa kí wọ̀dà má tà wọ́n ní apàṣẹ má tà òun ní jèrè ìtìjú gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi lónìí ọlọ́run ò ní ṣe ní apàṣẹ má tà o gbẹgbẹ ẹ̀yin bá ń tà ẹ̀yin náà máa tà gbẹgbẹ ẹ̀yin bá ń jèrè ẹ̀yin náà máa jèrè elédùn ọ̀nì jáyọ́ gbàsọ gbèsè wọn ò ní gbé wọlé lọ́rùn o tọmọtọmọ. Mo bá júwe ewé yìí fún wa kìí ṣe ewé tó mú rárá kìí ṣe ewé tó mú tí wọ́n yóò bá ní nǹkan òmù kò jìnnà ní í jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ewé tó wọ́n. ẹ̀yin ará Kútọ́nù bẹ́ẹ̀ dájàrá ẹ̀ bá bẹ́ẹ̀ dọ́jà Àtọ́pá ẹ̀ bá ẹ̀yin ará Ìbàdàn ẹ lọ jọ̀ràn yàn ẹ̀ bá ń bẹ̀ bọ́jọ́jà Àbòdì lẹ́lọ ẹ̀ bá ń bẹ̀ ẹ̀ bá ń bẹ̀ bó sì jẹ́ ọjà Aba ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yin ará Ọ̀yọ́ ọjà Àjàgbá ọjà Àsàlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ bá ń bẹ̀. Ọ̀wá rí ẹ̀yin ará Abẹ́òkúta lọ́ọ̀ Tòkú ọ̀ọ́bà ń bẹ̀ lọ́ọ̀ Kútọ̀ ọ̀ọ́bà ń bẹ̀ lọ́ọ̀ Bẹ̀rẹ̀kòdó ọ̀ọ́bà ń bẹ̀. ẹ̀yin ará Ìṣẹ́yìn ẹ lọ Jàdàbọ̀ ẹ̀ bá ń bẹ̀ ìwé tàwí fẹ́ni tí ọba mọ̀ ṣùgbọ́n ní ọba mọ̀ yọ gbọ́yìn pèrè ilé rẹ̀ ní ọ̀rọ̀ ra ní kúṣẹ́kúṣẹ́ níbi wọ́n bá gbìn sí táwọn ọ̀jọ̀gbọ́n rọra gbìn sí bóyá balùwẹ̀ èyí kan tẹ́ lè rí ní balùwẹ̀ nú ẹ̀ náà ní Sawerepepe àwọn ọ̀jọ̀gbọ́n máa gbìn sẹ́sẹ́ ilé ẹ̀ bá ń bẹ̀ ṣùgbọ́n ewé adúróṣùṣù ẹ̀ ta kẹsẹ́ díẹ̀ sínú igbó tẹ́ rí ìhun já kì í ṣe ewé tó jìnnà rárá ẹ wo láfíńdà yìí à ń pè ní Miss Paris à ń pè ní Miss Paris ẹ lọ já ewé yìí gbogbo ẹ wàá jẹ ewé òdọ́ ewé adúróṣùṣù yìí yóò jẹ tó òdọ́ ewé Sawerepepe yìí yóò jẹ tó òdọ́
ẹ ti já ẹ wàá gbó Miss Paris yìí lẹ́ẹ̀fi gbó ẹ gbó kábíyèsí ọlọ́run àìrìn jẹ̀nàrà ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ o tí a bá rìn jìnnàjìnnà yóò rí bí wọ́n ti ń fedó òbílẹ̀ jẹun o tọ́ bá ti fi Miss Paris yìí gbó tán ọ wàá lọ ra awọ ìjímèrè ọ̀bọ kan ní jẹ́bẹ̀ o ìjímèrè lẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ́ àwọ̀ rẹ̀ á pupa báyìí èyí táwọ̀ rẹ̀ pupa òun ni kẹ́ ẹ lò táwọ̀ rẹ̀ tó pupa ẹ wàá lo awọ yìí yóò kúnná ó ṣòro lọ o gbìyànjú kó lọ tó bá ti wá lọ tó kúnná gbìyànjú kó wá owó bébà tá à ń ná kan owó bébà tá à ń ná tó bá wù ọ́ kó lọ pẹ̀lú ẹ̀ ó ti lọ pẹ̀lú ẹ̀ ó yá dà sínú iṣẹ́ yìí kó tó ti pọ́ dà sí bó láti ṣe ń bọ̀ ẹ máa bá ń bọ̀ wá torí àwọn tí máa jí ètò wa gé. Bàbá ọgbọ́n agẹdẹgúdú odò òwòsàn tó lámì lákàlà ló dá. Ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ. Ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí. Òdúlọ̀ máa yàn dáre kì í sáàjì. Àjàgbé láyé, okun láyé ayé sì ti dàrà gbé. Onírúurú okun ní ń dojú kọ̀ọ̀rọ̀ ọmọnìyàn. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú. Káàfin lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mi. Àmàlẹ́ ọmọ alúngbèjà gbogbo tó bá dé lórí àkàzọ àti gòkè. Jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ìjà. Táìpọ̀sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí. Ọ̀tọ̀ ni pẹ́pẹ́ra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́yìn ká ti ṣe fún àtìgbà ọ̀. Oko ìṣòro kan ìjìnà títí sí sọ́nà àbùdá rẹ̀ ò sí létílé. Ẹni bá dé lóògùn mọ́ra títí ẹ̀ ọba. Ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ pọ̀ níṣòro ìpẹ́ ti pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa, kí ni irúfẹ́ òkú tó dojú kọ? Irú ìṣòro wo ló fẹjú mọ́ gẹ́gẹ́gẹ́? Kò sí tí ó ṣẹlẹ̀ rí láyé. Gbọ́, ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan. Àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mọ̀. Àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà. Ọmọ ẹnìkan sunkún ìyàgà, ẹnìkan sunkún àròwó náà. Ayé tọ́mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí ń tìjà ìrírí. Ilé ayé yìí náà ní ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kẹ́ẹ̀ẹ́ nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà. Dr. Lukman Ọlátúnkànmí Àyẹ́dáre, bàbá ògbó ọmọ ọdún àgbà. Lọ́jọ́ bóyá ni wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kúká, àmì ara lè yàn kọ́ rí. Àìlákàtí àtàìtètè fura ní jẹ́ fúngun àtìdààmú ọ̀tẹ̀ èèyàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní máa ń ti di àlálíláàtú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlágbọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó gun ayé òfin títí àlábẹ̀rẹ̀. Ìdí àbáyé tí Dr. Lukman Àyẹ́dáre ti ṣàkójọpọ̀ dídí ìwé ìtumọ̀ àlà. Kí kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́, okùn ayé ń bẹ ẹ̀dá òfura ni.